dé sójú wọn yín láti lè ṣe Nta Ijebu Ode. Adétóyè Adéjọbí olórúkọ oníròyìn ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbóṣùbà fún àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Remo Star fún ti gbígbégbá orókè níbi eré ìdíje bọ́ọ̀lù ti ọdún 2024 sí 2025 ti àjọṣepọ̀ eré bọ́ọ̀lù àkọ́kọ́ orílẹ̀-èdè yìí. Àṣeyọrí yìí ló ti fi ìlú Ìkẹ́nnẹ́ àti ìpínlẹ̀ Ògùn ní àgbáyé. Ààrẹ Tinubu ṣe àpèjúwe àṣeyọrí yìí pé lẹ́yìn ọdún mẹ́rin tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà gòkè wọ ẹgbẹ́ wọn àgbà gẹ́gẹ́ bí ẹ̀rí ìgbìyànjú ìtọ́nisọ́nà àti ẹ̀mí ìfọkànsìn àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà, àwọn olùkọ́ àti àwọn alákòóso ẹgbẹ́ náà. Nínú ìkéde kan tí ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè yìí fi síta, ààrẹ fi oríyìn fún àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà lórí ìfaradà àti àforítì, bákan náà ìgboyà wọn fún ti ṣíṣe àṣeyọrí níbi eré ìdíje yìí láìwo ti àsìkò tí wọ́n ti fìdí rẹmi. Ààrẹ Tinubu fi ìrètí hàn pé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Remo Star yóò jẹ́ àpẹẹrẹ rere àti ìtọ́sọ́nà fún àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mìíràn ní orílẹ̀-èdè yìí láti lè máa tọpa àlá wọn pẹ̀lú ìfaradà àti ìrètí rere. Ó tún gbóṣùbà fún àwọn alákòóso àti alága ẹgbẹ́ ikọ̀ náà, ọ̀gbẹ́ni Kúnlé Sonamẹ́, fún ti àfojúsùn àti ìfaradà, bákan náà ìdókòwò rẹ̀ nínú bọ́ọ̀lù ìpele ìpìlẹ̀ àti kíkọ́ ilé pápá eré ìdárayá ní ìlú Ìkẹ́nnẹ́. Ààrẹ tún tẹ̀síwájú wípé ìgbìyànjú náà ti pèsè ìpìlẹ̀ tó lágbára fún àgbéga ẹ̀ka eré ìdárayá ní orílẹ̀-èdè yìí. Ó tún ṣàlàyé pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Remo Star ti di aṣojú orílẹ̀-èdè yìí ní ìpàdé àjọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà. Bẹ́ẹ̀ sì ni ó tún rọ̀ wọ́n pé kí wọ́n fojúsùn láti já ewé olúborí ní àgbáyé. Ìjọba àpapọ̀ ti parí ètò gbogbo láti san àjẹsílẹ̀ oṣù márùn-ún ẹgbẹ̀rún lọ́nà márùndínlógójì owó sọ̀gbàdẹ̀rọ̀ fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Ọ́fíìsì olùṣírò owó àgbà fún orílẹ̀-èdè yìí nínú àtẹ̀jáde tó fi síta ṣàlàyé pé ṣáájú ni ìjọba àpapọ̀ ti san oṣù márùn-ún àkọ́kọ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ pẹ̀lú àfikún pé wọn yóò san oṣù márùn-ún tó kù ní ìpele láàrin oṣù márùn-ún. Olùṣírò owó àgbà ṣàlàyé pé lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ bá gba owó oṣù kẹrin yìí tán, wọn yóò san ìpele àkọ́kọ́ àjẹsílẹ̀ owó náà. Olùṣírò owó àgbà tún tẹnumọ́ ìpinnu ìjọba àpapọ̀ láti ṣíkà àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ nípa rírí pé wọn yóò san owó àjẹmọ́nú wọn. Ìjọba àpapọ̀ ti kéde pé àwọn àjọ orílẹ̀-èdè yìí ti ìjọba aládàáni àti àwọn tí kò wọ̀bùkú lé ìjọba láti ṣe ìdókòwò papọ̀ nínú ìmọ̀ ẹ̀rọ díjítà pẹ̀lú ìdàgbàsókè agbára àwọn ènìyàn láti lè bá pèsè iṣẹ́ tó tọ́ tó sì tún bá òfin mu. Ìpinnu yìí jẹ́ apá kan nínú ìlànà àti àfọkànsìn ti ìjọba àpapọ̀ nípasẹ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti àwọn tí wọ́n gbani síṣẹ́, Federal Ministry of Labour and Empowerment àti àjọ àpamọ́ ààbò ọjọ́ ọ̀la Nigerian Social Insurance Trust Fund ṣe ìtẹ̀síwájú ìmúlò àwọn ìlànà ààbò àti ìlera sí àwọn ibiṣẹ́ káàkiri orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ayẹyẹ tí wọ́n fi sàmì ètò ààbò àti ìlera lẹ́nu iṣẹ́ lágbàáyé. Johnson Austin ló jábọ̀ ìròyìn náà. Bẹ̀rẹ̀ láti inú oṣù kọkànlá ọdún yìí, àjọ tó ń ṣàkóso ìdánwò oníwèé mẹ́wàá ní apá ìwọ̀ oòrùn Áfíríkà WAEC àti àjọ tó ń rí sí ìdánwò oníwèé mẹ́wàá ní orílẹ̀-èdè Nàìjíríà NECO yóò bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ kọ̀ǹpútà fún ìdánwò wọn. Alákòóso fún ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí, Dókítà Ọlátúnjí Aláùsá, ló fi ọ̀rọ̀ yìí lóde nígbà tó ń ṣe àbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń ṣe ìdánwò UTME ti ọdún 2025 ní orí ẹ̀rọ kọ̀ǹpútà ní àwọn agbègbè kan ní ìlú Àbújá. Ọláyínká Òjó ló jábọ̀ ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ń tẹ̀síwájú pẹ̀lú àṣeyọrí nínú akitiyan rẹ̀ láti ṣe àtúnṣe nínú ẹ̀ka iṣẹ́ ọ̀gbìn àti láti lè túbọ̀ pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu ní agbègbè ìgbèríko. Alákòóso fún ẹ̀ka ètò ọ̀gbìn Alhaji Abubakar Kyari ló sọ̀rọ̀ yìí nígbà tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn alága ìgbìmọ̀ àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń ṣèwádìí nípa nǹkan ọ̀gbìn. Musa Baba Aliu ló jábọ̀ ìròyìn náà. Tọ́ ìròyìn wa ní àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adéjọbí olórúkọ oníròyìn títí dọ̀la ó dàbọ̀.
April 2025. Time is 10 a.m. prompt. Venue, Abiding Grace Chapel, opposite Epic School, Iroyin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.